TRENDZ SHEERAH TRENDZ ooo. Àbákẹ́ ooo. SHEERAH TRENDZ ooo. Àbákẹ́ Adé ooo. Ọmọ Bọ́láńlé òkú ti mọ̀ wípé èmi ni oníkan olókun ọ̀la arọ́jú bọ́bà lówó sàlùjọ ọmọkùn tó sọ́yọ́ lérò fàákò mọ̀jẹ̀ ó já àfàìfàjálà fòkù ọ̀la òòsà òkè jókòó ọ̀la já mọ́ ń lọ́wọ́ kí n fi dolówó kí n dọ̀lọ́lá nílé ayé ọmọ agúnyán fọdọ́ bá mi epo ọmọ yọ̀pọ̀tọ̀ níkùn ají ìfà ìgbà tẹ̀ ẹ̀jì fa àmọ́ níkùn yín wá kú pẹlẹbẹ lóde àwọn bàbá tó bí ọlọ́mọ àgbà ìjára ìjọ ọ̀run ńlá lẹ́sẹ̀ gúnyán fọdọ́ bá mi epo. ọmọ olókùn ẹṣin ọmọ olókùn ẹṣin ọmọ olókùn ẹṣin ọmọ olókùn ẹṣin ìkọ́ni wọn ṣàlùjọ ọmọ olókùn ẹṣin 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 ìkọ́ni wọn ṣàlùjọ ọmọ olókùn ẹṣin. ẹ bá ń kálábàkẹ́ òye ẹ bá ń kálábàkẹ́ òwà ọmọ dára tán arẹwà lóbìnrin ẹ bá ń kálábàkẹ́ ẹ bá ń kálábàkẹ́ òye ẹ bá ń kálábàkẹ́ òwà ọmọ dára tán arẹwà lóbìnrin ẹ bá ń kálábàkẹ́. èèpọ̀ ọdún jẹ́ o èèpọ̀ ọdún jẹ́ o àkànàmàgbò àkànàmàgbò èèpọ̀ ọdún jẹ́ o àtótómọdé o àtótómọdé ọmọ lòun arére Àjọkẹ́ Adémọ́láhùn lóde tòní moríbà lọ́wọ́ Olódùmarè ọba tó dìmọ̀ rí wí ìláyà aláwòrán àbí ọba tó dìmọ̀ ló sẹ̀mí àyè káàtà òsì Olódùmarè ọba ṣebí nítorí Àbákẹ́ Adé mi nítorí ọmọ Bọ́láńlé nítorí Bàṣírátù olórúkọ mi ni mo ṣe gbóhùn sókè lóde tòní tí mo wá ń pèdè bí àwọn bàbá tó bí lọ́mọ. Àbákẹ́ Adé òkú ọdún o aláṣẹ SHEERAH TRENDZ àmọ́ tó kárí ayé ọmọ Bọ́láńlé bó o bá ti gbóhùn mi ó ti mọ̀ wípé èmi ni mo dúpẹ́ lọ́wọ́ oríire àpérè oríire àpésì sọpẹ́ fọlọ́dùmarè ọba tó ní òmò ló sẹ̀mí ayé lónìí wọ́n tọ̀ gẹ́gẹ́ bọ́ọ̀délé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ èmi forí balẹ̀ lóde àwọn bàbá rẹ̀ oníkan olókun ọ̀la arọ́jú bọ́bà lówó ìkọ́ olókun ọ̀la ọmọ agbọ́ ti kú yọ akéèkúyà wọ́n ní ẹ̀kìlọ̀ fọlọ́kùn ẹ̀sìn Ìbàdàn kọ́ mọ́ ṣe bolókùn ẹ̀sìn Ọ̀yọ́ lè jẹ́ àwọn agúnyán fọdọ́ bá mi epo ọmọ yọ̀pọ̀tọ̀ níkùn ají ìfà ìgbà tẹ̀ ẹ̀jì fa àmọ́ níkùn yín wá kú pẹlẹbẹ àwọn bàbá rẹ̀ níkùn yẹn pupa inú odò pupa fún àlejò pupa fún abọ́ ọbẹ̀ pupa sínú àwo tangaran ojú tá àlejò ojú tí yan ojú tọbẹ̀ nù àwo tangaran ìkọ́ olókùn ọ̀la sàlùjọ ọmọkùn tó sọ̀yọ́ lérò ọmọ Bọ́láńlé o òdìlé Ògbómọ̀ṣọ́ àjílété ògbó oṣù ní díyan ògbó èrè àtọ̀lẹ̀lẹ̀ ògbólógbó àgbàdo tó yí padà eléyìí tó yí padà tó wá dé ẹ̀kọ́ yẹgàn lóde àwọn bàbá tó bí ọlọ́mọ àìsá jágùjọ bí ọmọ alákàtà ń pẹ́ rẹ̀ sàókè ètò bàbá yìí ní gbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun lóde àwọn bàbá tó bí ọlọ́mọ ibi apẹ̀rí sí làpè lókè lérí ibi apapọ̀ sí làpè nísàlẹ̀ àfọ̀n nílé Ògbómọ̀ṣọ́ àjílété níbi wọ́n gbé jẹ kàkẹ́ tó wù ú gbọ̀nyangele Adénú ọkọ̀ àsìmí o Adénú ọkọ̀ àsìmí ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí Adénú ọkọ̀ àsìmí Adénú ọkọ̀ àsìmí o Adénú ọkọ̀ àsìmí ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí Adénú ọkọ̀ àsìmí. ayé Abdulrasaq o ọmọ Bọ́láńlé wò lè kí iyọ̀ kí wọ́n yálé àwọn ọkọ rẹ̀ gangan ó nílé Ìbàdàn olùyọ̀ ní ọmọ àjòrò sùn bàbá àwọn lajẹ́ ìgbín o àfi
òrìṣà ọmọ agbọ́sásá ogun tí ò ní sá láéláé ìbàdàn lọ́mọ agbọ́yàyà mọ́yà lákọlù kan bẹ̀rẹ̀ lójú ogun kò tẹ́ gbogbo ọ̀nà sómi sùúrù láwẹ̀ wọ́n lẹ́ni bá mẹ́rẹ̀ wọn ò lè má wàdà wọn téèyàn má wàdà kò lè má ní ike ẹni bá má ní ike tòun ò lè má yín ní ìpadà pàdé ìbàdàn lọ́mọ ọmọ láyípo ọmọ bọ́lá ńlẹ̀ o adẹ́dàyọ̀ mi ò kú ọdún òkú yèédú gbogbo wọn fẹ́ lọ́wọ́ Olódùmarè èyí tó béèrè ní kọ̀ọ̀kan àti èyí tó béèrè ní gbangba Olódùmarè á fi lé ọ lọ́wọ́ orí rẹ̀ ò ní burú ẹlẹ́dàá rẹ̀ ò ní gbà àbọ̀dé ẹlẹ́dàá rẹ̀ ò ní rẹ́lẹ̀dẹ̀ ọkọ̀ mọ̀ bẹ́ẹ̀ kó mọ̀ bẹ́ẹ̀ kó mọ̀ bẹ́ẹ̀ kó mọ̀ bẹ́ẹ̀ bí ayé tí ń bẹ sí Ọlọ́run bẹ́ẹ̀ gbogbo dáwọ́lé rẹ̀ á mọ̀ yọrí sí rere iléeṣẹ́ rẹ̀ ò wá ní dàrú SHEERAH TRENDZ àmọ́ yóò mọ̀ gòkè sí ní lágbára Olódùmarè ọba wàrà fánà ọmọ kánà líyá lágbára láyé aláwòrán àbí ọba tó ní ọmọ ló sẹ̀mí ayé gbogbo aráyé ẹ̀ mọ̀ gbọ́ o aláwìroko àtàláwìrodò ẹ wá gbọ́ ohùn ẹnu mi tọmọdé tàgbà lágbà takọtabo tẹ́ ẹ bá ti fẹ́ràn oríṣiríṣi aṣọ bó ṣe jàlábíà bó ṣe skáfù bó ṣe kìmọ́rù àbáṣọgbà lóde bó ṣe lẹ́yọ̀ ẹ̀yọ̀ àbí lójú pálílẹ̀ ti fẹ́ra ti yín ẹ̀ mọ̀ kàn sí SHEERAH TRENDZ àmọ́ lọ́wọ́ tí òkú pa rárá wọ́n ń bẹ l'Ógbómọ̀ṣọ́ Ajílété wọ́n tún fi kalẹ̀ sí Ìbàdàn Olúyọ̀lé ọmọ ajóró sùn. Àbákẹ́ Adé ọmọ pẹ̀lẹ́ kì í yọ kí n mọ́ kọrin fún ọ wípé Ọlọ́run ló mọ bí oyin ti gbá fara wa o bàbá lókè ló mọ bí oyin ti gbá fara wa. Ọlọ́run ló mọ bí oyin ti gbá fara wa o bàbá lókè ló mọ bí oyin ti gbá fara wa. Òun wọlé òun jáde àtọwọ́ ọmọ aráyé ṣe fòógùn ni Ọlọ́run ló mọ bí bàbá lókè ló mọ bí oyin ti gbá fara wa. Ibi oyin ti gbá fara wa o ibi oyin ti gbá fara wa ò yẹ nìkan kan nílé ayé bọ́mì ṣe wọnú àgbọn kò yẹ dá láyé kan tó ráṣẹ Olódùmarè ọba ní Àbákẹ́ Adé o ọmọ bọ́lá ńlẹ́ bí wọ́n lé ọ̀wọ́ òní bá ọ bọ́tà sáré títí lẹ́yìn rẹ̀ iwájú ló mọ̀ lọ iwájú lọ́pọ̀ ibi tí ń ré sí wọn ò ní rídìí rẹ̀ àṣírí rí o wá ní tí lójú ọmọ aráyé wọ́n ní bí kòwé báńkẹ́ o bí kòwé báńkẹ́ ẹ̀yẹkẹ́yẹ kan kò gbọ́dọ̀ ké mọ́ tó ráṣẹ Olódùmarè ọba ní Àjọkẹ́ AKEWI lèmi jẹ́ o èmi bíbí lákẹ́ Àjọkẹ́ ọmọ kékeré ọ̀hún tó ní bá ń tẹ ọ̀rọ̀